Ẹ káàbọ̀ sí orí ètò yín, orí ètò wa Parí Òwe yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, òwe wa dá lórí òwe Yorùbá. Òwe ní àkọ́kọ́, arúgbókùnrin tí ó ń jẹ àkàrà lábẹ́ aṣọ. Arúgbó ọkùnrin tí ó ń jẹ àkàrà lábẹ́ aṣọ. Ìdáhùn rẹ̀ ni kò lè sọ pé ilé san òun. Kò lè sọ pé ilé san òun. Òwe ní ìkejì, asáré nínú èèkàn kò lè sá lásán. Asáré nínú èèkàn kò lè sá lásán. Ìdáhùn rẹ̀ ni wípé bí kò bá lé nǹkan, nǹkan le. Bí kò bá lé nǹkan, nǹkan le. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Òwe ní àkọ́kọ́, ẹ parí ẹ̀. Asúnkun sí. Asúnkun sí, ẹ parí ẹ̀. Òwe ní ìkejì, aṣọre àìgbéni. Aṣọre àìgbéni. Ẹ fi ìdáhùn yín sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Mo fẹ́ bẹ̀ ẹ̀yin ìyá mi ni, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi pé kẹ́ jọ̀ọ́ kẹ́ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Ẹ ṣé. Àṣà Yorùbá lẹ́wà púpọ̀. Àṣà bàbá wa ni.